عادل خيار أيا صلاتي أيا سر الحقيقة يا صلاتي أيا سر النجاة للأنام أيا فيض العلوم يا صلاتي أيا ابن السعادة يا صلاتي أيا أمن وكمان صلاتي سلام على الرفاع زد سلام صلاتي أحمد غوث الأنام يا أهل شمائل زيلوني نازو محمد بيوني يا أهل شمائل زيلوني محمد بيوني. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. Ànábì náà ni adakọ la yombo wọn kékeré báyìí. Sallallahu alayhi wa sallam. Àṣẹ́kùbọ̀ àṣàlátù fún ọ̀gá wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Amirul Jaysh ghfir li abudika ya haya salati. Ya Rabbi ya Ghaffar. Ẹ bá mi wí. Ya Rabbi ya Ghaffar. Ighfir li abudika ya haya salati. Bismillahi kul huwa Allah. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Mo kí bàbá wa àgbà Al-Khalifa àgbà Kéwúyẹmí. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ọba tí ó ní kí ẹ máa rólé àwọn tànà pẹ̀lú àníyàn dáadáa. Ọba náà la dúpẹ́ fún pé Ọlọ́run ṣeun àìmọye ilé àwọn tànà mi tó ti dahoro. Salamun alaykum sunnatun nabawiyyatun. Khalifa wa àgbà Kéwúyẹmí kó bá kàrá. Ijabatuhu faridun. Bàbá dáadáa, bàbá onínúure ọlọ́kàn rẹ̀. Ijabatuhu faridun ala kulli muslimin. Bàbá alálàbí abọ́lọ́hún sọ̀rọ̀. Salamun alaykum. Bàbá alálàbí ajíbọ́lọ́hún sọ̀rọ̀. Sunnatun nabawiyyatun. Ẹ bá ń pariwo ṣéwù. Sunnatun nabawiyyatun. Ẹ ní parẹ́ láéláé. Ijabatu faridun. Ẹ̀mí yóò kù sí fún wa. Ala kulli muslimin. Mo fi bàbá wa Khalifa, mo fi wọ́n kí bàbá wa Kúkú. Salamun alaykum. Kúkú. Sunnatun nabawiyyatun. Bàbá rẹ̀ ní tẹ́rì rẹ̀ ya tẹ́rì rẹ̀ fapò tóníbò ní tànàbí ti jẹ́ Kúkú wọ́n kún dànù ni. Sunnatun nabawiyyatun. Bàbá wa Kúkú kan mo ṣe kan ni. Sunnatun nabawiyyatun. Mo fi ní Kúkú. Sunnatun nabawiyyatun. Irùngbọ̀n náà ń funfun sí ni. Sunnatun nabawiyyatun. Gbogbo ẹ̀ wá ń dán, gbogbo ẹ̀ wá ń ṣe gbòlàgbòlà. Ijabatu faridun. Ìmọ́lẹ̀ Muhammad ni ìmọ́lẹ̀ Ànábì ni. Ijabatu faridun. Ẹni parẹ́ máyé la. Ala kulli muslimin.
mo kí àlùfáà wa tí wọ́n kó náà mi pẹ̀lú dọ́làr. إجابة فرد. àlùfáà wa Ibn Rida Kéwúyẹmí. إجابة فرد. Sheikh Ahmadu Hasbiyallah. إجابة Ajibọ́lọ́ ń sọ̀rọ̀. فرد. Èṣù lẹ́lòmíì máa bá sọ̀rọ̀ kì í sọlọ́. فرد. ká ní mo mọ̀ pé bí ó ti rí ni ó yẹ kémi náà wé láwà níwá ni. فرد على كل مسلمين. àlùfáà wa Ajibọ́lọ́ ń sọ̀rọ̀ Sheikh Ahmadu mo kì í yín púpọ̀. إجابة فرد. mo kí àlùfáà wa Ahmadu láti Dubai. إجابة فرد. Àṣìmàlówó. إجابة فرد. gbogbo ẹ̀ náà wá ti ń ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. فرد. ẹ dákun ẹ bá ń yòbó ànábì afá òní ẹ́ńjìnì yìí dákun ọlọ́run ò ní hàn ọ́ lè mọ̀ ọ́. فرد. Àṣìmàlówó wọ́n wá já Àṣìmàlówó náà níṣẹ́ àbí wọn já Àṣìmàlówó owó náà kọ́ ni wọ́n ń ṣì. على كل مسلمين. wàláhì bàbá wa ní Dubai afá wa Amadu yìí wà á mọ̀ ṣe dáadáa púpọ̀. إجابة فرد. ẹ má bínú kíkí yín jù bẹ́ẹ̀ lọ àmọ́jọ́ ti lọ. إجابة فرد. mo kí Sheikh Ismailu إجابته Ramadanu. إجابة فرد. ọmọ rọpọn ní òtó bàbá rẹ̀ wúwo ni. إجابة فرد. ẹ jòkó mo ti ní tọ ẹ̀yin náà ẹ máa ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ náà ni. إجابة فرد. bí ọba tó yàtọ̀ sí yóò tó máa dá ni. على كل مسلمين. bí wọ́n bá ráwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n ń ṣe rere lójú ẹ̀mí rẹ̀ tínú wa ń bí ọ ọmọ tiẹ̀ náà ò ní rí rere ṣe ni. إجابة فرد. confam ni. فرد. فرد. ìwọ ń rí rere ṣe ó ń rí dáadáa ṣe àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọ wá ń bínú páwọn náà ń rí rere ṣe rere èlùbọ́ lọ́wọ́ padà ṣe rere rẹ̀ hùn. فرد. ṣé ẹ mọ rere èlùbọ́ pátẹ́kùn bá ti fẹ́ kí ni ó ṣe. على كل مسلمين. máa be happy bọ́lọ̀ ń bá ti ní kí oore máa jáde látara àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn rẹ̀ ìwọ ni wọ́n máa forí náà wọ́n máa fi tọ́ka sí pé wọ́n náà máa wá darí rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pọ́lọ́ ni. إجابته فرد. gbogbo ọmọ lẹ́yìn náà tóun náà bá sì lóun fẹ́ ti aṣáájú ṣubú ọmọlanke ní ọ̀padà tìgbẹ̀yìn ayé rẹ̀. فرد على كل مسلمين. kí ló dé tẹ̀ ń ṣe báyìí. إجابته فرد على كل مسلمين. gbogbo abiyamọ tó fẹ́ kí ṣe ọmọ òun sojú ẹ̀mí òun ẹ bá ń yòbó ànábì kó kàn mí láyà yín. إجابته فرد. mo kí gbogbo àwọn àfa ńláńláńlá tí àsìkò gbà mí láti máa dárúkọ ẹ dákun ìfojú di ẹnìkan. إجابته فرد. gbogbo yín lẹ tóbi níwájú Ọlọ́run. إجابته فرد. gbogbo yín lò lórí ire onínúure ọlọ́kan re. إجابته. ẹni ó bá rí àfẹ́ ẹgbẹ́ torí pé òun ti ga tí wọ́n ń fojú pa àfẹ́ ẹgbẹ́ rẹ̀ rẹ́ fúnra rẹ̀ Ọlọ́run ó padà fojú pa òun náà rẹ̀. إجابته فرد. mo kí ẹ̀yin ìyá mi ẹ̀yin màmá mi ẹ̀yin ẹlẹ́hà dáadáa. سلام عليكم. ẹ̀yin olóríire onínúure ẹ dákun ẹ má rojọ́ mọ́ torí Ọlọ́run ẹgbọ́n tá a fẹ́ wí láàrin ìṣẹ́jú méjì ẹ̀yin náà là ń kí. سنة نبوية. gbogbo yín tẹ wáyé àyín tẹ jẹ́ obìnrin dáadáa àwọn ọmọ yín wọ́n sàlùbáríkà láyé. سنة نبوية. ẹ wà àwọn èèyàn ti sàmí jákujáku. سنة نبوية. àdúrà ńláńlá tá a ṣe yìí. gbogbo ẹni ó bá fẹ́ kọ́ mọ àwọn òdògo ayé tí gbogbo ayé ó mọ pé wò ní ti dáadáa bá ń ṣe àmín. سنة نبوية إجابته فرد. ọjọ́ ti lọ púpọ̀ kò sásìkò àwa náà sì mọ̀rú tráfíkì tí ń bẹ nínú Èkó yìí. الله. àmọ́ n tó gbé mi wá kò sáyè rárá àníyàn dáadáa afa Al-Mubarak ni.
Alhamdulillahi. àfa yìí da púpọ̀. Alhamdulillahi. Alfa Ismailu Al-Mubaraku. Adamallahu ayatahu. Wàláhì olóríire làáfà. Alhamdulillahi. Onínú dáadáa làáfà. Kíni kan máa wá ń yà mí lẹ́nu tí n bá rí àfa yìí. Gbogbo bí oríire tán bá ti ń ṣe rere láyé lẹ́tì máa pàdé wọn. Allah. Tẹ́ bá tún wá pàdé àfa ń bẹ̀ kì í ṣe pé àfa ọ̀tún ní náwó àfa ọ̀tún máa náwó ni. Tó bá yẹ pé bá àfa Mubarak ti báyàn ṣe láyé ni kò yẹ kí bí yóò gba èrò. Wọ́n kọ́ ká. Bẹ́ẹ̀ tí ń ra àfa ní àyínlẹ́ máa rí lọ́hùn. Wọ́n kọ́ ká. Pẹ̀lú pé yóò tún máa náwó ni. Wọ́n kọ́ ká. Minali. Wakaka ìtòfẹ́ wíwù náà ọ̀dà wakaka minali ìdá Rabbul baraya Mubarakuna. Mubaraku Kewuyemi Tula Zamani. Mubaraku Kewuyemi Tula Zamani. Ẹ dákun torí Ọlọ́run mi ò ní ẹ mọ́wọ́ wá o. Wà kọ́ ká. Torówó kọ́ ló gbé mi wá bí báyìí. Minali Rabbul baraya. Àmọ́ gbogbo àfáà tó bá fẹ́ kí ayé òun ó nítumọ̀ dáadáa. Ẹ dákun ẹ bá mi wí fún àfáà wa. Al-Mubaraku dáadáa pé wakaka minal ida Rabbul baraya. Mubaraku Kewuyemi Tula Zamani. Mubaraku Kewuyemi Tula Zamani. Mubaraku Kewuyemi Tula Zamani. Ẹ bá ń wéjọ. Mubaraku Kewuyemi Tula Zamani. Bẹ́ẹ̀ bá rí afáwa Mubaraku tí wọ́n ń tàn. Wà kọ́ kàmínálì dá Rabbul baraya. Ọ̀dọ̀ Kewuyemi mo wà kò yẹ kí spíkà máa múná lọ báyìí o. Mubaraku Kewuyemi Tula Zamani. Mubaraku Kewuyemi Tula Zamani. Bẹ́ẹ̀ bá rà fà tí ń bá ń pọ́n gbogbo ìgbà ìwà pípọ́n ní wù ni. Mubaraku Kewuyemi. Máa fà bá lè dọ̀tí púpọ̀ tí èsè ti súdù pé ò ní o. Mubaraku. Tọ́lá lè fi máa yí sí súdù ni òun ní ọ̀dá ló fi yí sí súdù. Mubaraku Kewuyemi Tula Zamani. Mubaraku Kewuyemi Tula Zamani. Bàbá wa kúkú àfáà yìí dáa púpọ̀. Wà kọ́ ká. Tó fi mú bàbá wa kúkú go láti mú ṣe ẹwà àgbákò goslo tí ń bẹ lù yìí. Minali dá Rabbul baraya. Mo ní kò yẹ kí bí ìgbà èrò fáwọn alálàáfà. Mubaraku Kewuyemi. Àbí abójú tìmí nìkan ni mò ń rí bẹ́ẹ̀ ni. Mubaraku Kewuyemi. Bó tilẹ̀ wù kí bẹ́ẹ̀ jìnnà tó láyé àfáà Mubaraku yọ débẹ̀ yóò tún náwó. Mubaraku Kewuyemi Tula Zamani. Mubaraku Kewuyemi Tula Zamani. Àwọn olóríire ẹ máa rí wọn níbi oríire dé àbí oríire òde nísìn. Wọ́n kọ́ gómìnà lè dá Rabbul baraya. Ìyá wa àgbà Kewuyemi Mubaraku Kewuyemi Tula Zamani. Mubaraku Kewuyemi Tula Zamani. Mubaraku wàláhì kì í ṣe torí owó ebi tọ̀tọ̀. Wọ́n kọ́ gómìnà lè dá Rabbul baraya. Àfáà Mubaraku wíwá tí mo wá yìí wíwá ẹ̀san ni. Mubaraku. N ti ń pàdé àfáà Mubaraku mi pàdé àfáà Mubaraku lóde Ìmáàmù Ismailu kèésẹ̀ méjì kèésẹ̀ mẹ́ta. Kewuyemi Tula Zamani. Pẹ̀lú ìnáwó báwọn èèyàn ti rí nù ni. Kewuyemi. Lèmi máa fi sọ pé dédé ń tọ́ ọba lágbára ni ó ṣe fún èèyàn.
Kéwúyẹmí tula zamani. O lè tẹ́ èèyàn lọ́rùn tán èèyàn tó bá lọ fẹ́ tẹ́ lọ́rùn òun náà ni ó padà pa ọ́ dànù. Mubaraku Kéwúyẹmí tula zamani. ṣé bó ti yẹ kí bí yorí ni nkí Mubaraku lọ́wọ́ Kéwúyẹmí Àgbàtì lọ́rin náà tún wọlé bọ̀. Mubaraku Kéwúyẹmí tula zamani. Mubaraku Kéwúyẹmí tula zamani. Mubaraku Akórèdé. Kéwúyẹmí tula zamani. Àgísí ní ìgboro. Mubaraku Kéwúyẹmí tula zamani. Nkí àwọn ẹni Ọlọ́run láti Ìlọrin. Wọ́n kọ́ kàmínà lìdá rọ́bù libàrọ̀ ya. Nkí Kéwúyẹmí lọ́wọ́ bàbá wa Kéwúgbèmí wọlé. Wọ́n kọ́ kàmínà lìdá rọ́bù libàrọ̀ ya. Wàlíyùláhì Kéwúgbèmí. Mubaraku Kéwúyẹmí tula zamani. Ẹ lọ jókòó láyé mi. Mubaraku Kéwúyẹmí tula zamani. Al-Khalifa Khalifa. Mubaraku ọmọ ìyá mi àlèkòdófò wí. Kéwúyẹmí tula zamani. Mubaraku Kéwúyẹmí tula zamani. Gbogbo wòlíì Ọlọ́run Lẹ́kí ló wọlé yìí. Mubaraku àti tọ̀tọ̀tọ̀ Mubaraku gbogbo Lẹ́kí ó ti Lẹ́kí dé yìí. Kéwúyẹmí tula zamani. tó ìmáàmù tó yáì ìmáàmù tó hansom ìmáàmù tó tọ̀tọ̀. Mubaraku. ìmáàmù ọ̀dọ́ Lẹ́kí òun náà wọlé. Mubaraku. a tó wá sọ pé ọmọ ìyá mi aligbodofo wí aligbodofo wí aligbodofo wí aligbodofo wí. Mubaraku Kéwúyẹmí tula zamani. Mubaraku Kéwúyẹmí tula zamani. eléyìí dùn ní sin àbí ó dùn. Mubaraku. ẹ dákun ẹ bá ń yòbó Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ lọ jókòó torí tọlọ́hun. Sallallahu alayhi wa sallam. ẹ bá ń yòbó ń ṣe Ọlọ́hun dáadáa. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá yòbó Ànábì dáadáa oore tẹ́ filẹ̀ sílẹ̀ ẹ̀ dé bá. Inni lamudahu. Bàbá wa Kéwúgbèmí mo kì í yín púpọ̀. Bilqasidi Muhammadan. Bárìkà tọ́lọ́hun ò tí ì jẹ́ kí n máa lọ tẹ́ fi wá dé. Wa bimadi Ahmada yartaqi shu'ara. Sallu. ẹ yòbó ń ṣe Ọlọ́hun Muhammadu. Ala khairil wara wa tazawwadu. Ajá Abdulhafiz ẹ jókòó. Inna salata ala al-habibi dawa'un. Inna salata ala al-habibi dawa'un. bí n bá rẹ̀ ní yòbó Ànábì dáadáa. Inni lahamudahu. ìdùnnú rẹ̀ tí ń bẹ nílé òní dẹkún. Bilqasidi Muhammadan. mo kí àwọn ọmọ ẹ̀yà mi láti Ìlọrin. Inni lahamudahu. yóò máa da sí fún yín dáadáa ni. Inni lahamudahu. mo kí àfàwọ̀ Al-Badawi. Bilqasidi Muhammadan. ẹ yòbó ń ṣe Ọlọ́hun mo fà Ànábì kí gbogbo ẹ̀yin tẹ́ wọlé. Bilqasidi Muhammadan. ẹ máa wà dáadáa ni. Wa bimadi Ahmada yartaqi shu'arahu. Ànábì wa Muhammadu. Sallu. Ala khairil wara wa tazawwadu. Inna salata. mo fẹ́ kí jòkó náà farabalẹ̀ ni. Ala al-habibi dawa'un. Màmá pé gbogbo èèyàn iná ni. ẹ yòbó ń ṣe Ọlọ́hun dáadáa. Sallu ala khairil wara wa tazawwadu. bẹ́ẹ̀ bá yòbó Ànábì dáadáa ẹ dákẹ́ mẹ́gbàá wájú kámẹ́rà kọjá mọ́ náà. Inna salata ala al-habibi dawa'un. Inna salata ala al-habibi dawa'un. Máma dájọ́ máma ṣèdájọ́ látọwọ́ ara rẹ̀ mọ́. Sallu
على خير الورى وتزودوا. ọmọ pé bàbá ṣe mọ̀lúdì ànábì àwọn ìyáláyà rẹ̀ ọwọ́ náà. Inna salata. ó ní bàbá ṣe zikiri àwọn babalá rẹ̀ iná wì ní. Inna salata. ẹnìkan má fojú di ẹnìkan. Inna salata. kẹ́nìkan sì má dájọ́ kan lérí ẹnìkan ọlọ́run lọ́ba olùdájọ́ tí dájọ́. Inna salata. qadirun ala ma yasha. Ala al-habibi dawahun. bó ti wọ ọlọ́run ní máa ṣọlá rẹ̀. Inni lahamudahu. bó ti wọ ọlọ́run ọba ní máa ṣọlá ẹ̀. Wa yarimu man yasha'u bila hisabin. Wa yarimu man yasha'u kama yasha'u. ọ̀dọ́ ǹdè kan bẹ́ẹ̀ mo fẹ́ fi ọ̀rọ̀ yìí kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́. Wa yaf'alu man yasha'u bila hisabin. èyí tí àwọn alákatakítí tí wọ́n fi ń bú wa náà nù ni. Salataka. Ànábì wa Muhammadu. Salataka. kò bá dùn mọ́ mi báwọn jẹ̀mọ́ ò bá yóò bó sí ọlọ́run àwa tá a mọ ìyá nábì ẹja yóò bó wọn. Dahima rabbal anami. àní kò sí ẹnìkan tó lè fọwọ́ sọ̀yà pèsè tóun ṣe yìí iṣẹ́ tí ó gbé òun wà lìjánà ni. Inni lamudahu. ìpè bóun ti wá rí òun ní sàtífíkẹ́ẹ̀tì kan tó dáhùn lójú tó lè sọ òun dọ́mọ àlìjánà. Inni lamudahu. kò sí gbogbo awọ ọlọ́run ní gbogbo wa wà kò sẹ́ni tó lọ ọ̀run tó bọ̀. Wa yaf'alu man yasha'u bighayri hisabin. ọmọ pẹ́tọ̀ wọn ọ̀dà tìyín ọ̀dà èwo ni bàbá rẹ̀ ṣe tọ́ da. Wa yaf'alu man yasha'u bila hisabin. Abu Huraira àwọn ni wọ́n gba ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wá. Wa yarimu man yasha'u kama yasha'u. Abu Huraira ó ní lan yudkhila ahadan minkum amaluhul jannata. Wa yaf'alu man yasha'u bila hisabin. ó ní kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà nínú yín tó lè pé iṣẹ́ òun kan lélẹ́yìí tí ó mú wàlìjánà. Wa yaf'alu man yasha'u. wọ́n là nẹ́bí Muhammad ni wọ́n wí bẹ́ẹ̀. Bila hisabin. qalu wala anta ya rasulallahi. àwọn sàábé wa béèrè lọ́wọ́ ànábì wọ́n lá àtẹ̀yìn ẹ̀yin náà ń kọ́. Wa yarimu ànábì ní kódà àtẹ̀mí náà. man yasha'u kama yasha'u. bẹ́ẹ̀ yàrá yóò bó ń ṣe ọlọ́run dáadáa oríire ò ní parẹ́ láyé. Wa yarimu man yasha'u kama yasha'u. ànábì ní wala ana àtẹ̀mí Muhammad Wa yaf'alu. illa an tagamadani Allahu minhu bi fadlin wa rahmatin. Wa yaf'alu. ntole mẹ́mi ànábì náà wọ̀ náà tó lè mú mi ànábì náà wọ àlìjánnà ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ tó ní sí mi ni. Man yasha'u bila hisabin. ṣé ń gbà tọ́gà wa ti wí yín ó ní lẹ́nìkan máa háná fún wa lẹ́nìkan máa sọ pé tòun dáa ju tẹlómi lọ. Wa yarimu. ọkùnrin kan bẹ Wa yarimu. ọ̀dọ́ ni ọkùnrin tá a wí ó wá jẹ́ olórí ibú àgbáyé. Wa yarimu. wọ́n dá a mọ̀ nínú ìlú wọ́n dá a mọ̀ ládùúgbò wọ́n dá a mọ̀ nínú ilé kò ṣe rere sẹ́ni kankan ìwà abú rẹ̀ pọ̀ débi wípé gbogbo ayé wọn wá kọ̀ tì. Man yasha'u kama yasha'u. Alafis ọkùnrin tá a wí yìí lẹ́yìn ìyá rẹ̀ nìkan tí máa ṣe dáadáa sí kò ṣe dáadáa sẹ́ni kankan rí láyé. Wa yarimu. ọlọ́wọ́n ọba tí ó bímọ tó bí ẹ̀san. Man yasha'u kama yasha'u. àwọn àfáàlú wọ́n sá fún àwọn ọ̀rẹ́ wọ́n sá fún àwọn ìlú wọ́n sá fún kò sẹ́ni tí ó sá fún ọmọkùnrin tá a wí níbi aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní agbára dé
gbogbo òlu lọ sá fún kò sẹ́nìkan tó ṣẹ́kù pẹ̀lú ẹ̀. wa yahrimu man yasha'u kama yasha'u. ọmọkùnrin yìí wá kú níjọ́ tó kú ẹ máa wo Ọlọ́run àwọn tó yẹ kí wọ́n wá wẹ̀ wọn ò wá yaf'alu. àwọn tó yẹ kí wọ́n faṣọ sí i lára wọn ò wá kírun sí i la wọn ò wá. man yasha'u bila hisabi. Ọlọ́run ọba tó tóbi wa yahrimu. ọba tí ń sìn wá tá a pa ń sìn. wa yahrimu man yasha'u kama yasha'u. ìyá wa ń dá ọmọ rẹ̀ wò nínú ilé. wa yahrimu. pẹ̀tà ni ó ràn òun lọ́wọ́ tí ó bá òun sin ọmọ òun yìí. man yasha'u kama yasha'u. ìyá lọ́gùn ó lọ pe àwọn ọ̀rẹ́ làwọn ò lè wá. ìyá lọ ọ̀dọ̀ àwọn àfáà làwọn ò lè wá. wa yaf'alu. ìyá wa ń wo òkú ọmọ rẹ̀ nílẹ̀ ilẹ̀ báyìí. wa yaf'alu man yasha'u. ta ni ó gbà òun ta ni ó gbà òun wọ́n ń ṣe wáàsí lọ́wọ́ ó tún rojọ́. man yasha'u bila hisabin. gbogbo ẹni tí wọ́n bá ń ṣe wáàsí lọ́wọ́ tí ń bá tún rojọ́ tí wọ́n sọ pé kó dákẹ́ tí ò dákẹ́ ń béèrè ìbínú Ọlọ́run. wa yahrimu man yasha'u kama yasha'u. ọ̀rọ̀ náà lẹ́lòmí ò bẹ̀rẹ̀ sí ní sọ láti January yóò tó sọ títí di December tí ń bọ̀ ni. wa yahrimu alẹ́ kọ́ kankan nínú Islam. man yasha'u kama yasha'u. gbogbo àwọn afá ńláńlá ni wọ́n jòkó lẹ̀ yìí torí oúnjẹ tẹ́lòmí ò jẹ kò ní jó gbọ́ wá sí. ó sì dáa ká rántí ijó èwo lásán là ní sọ̀mí mà. man yasha'u. tó ń sọ lọ́wọ́ òun ni. badir. ta ló sọ fún ọkọ sọ dalẹ bẹ. badir ila li khairati in kunta fata. ìtàwọn ẹlẹ́sìn kejì ò nínú. badir. àti rí Ọlọ́run fín òsì wa ń ta ọ́n gbogbo ògbà ọmọ ẹ̀ná kan tẹ́ kó tó rí kan ọ̀n rí Ọlọ́run fín ni. badir ila li khairati. ẹnu rẹ tó sì fi ń sọ̀rọ̀ òun náà ẹnu náà yọ̀dọ̀yọ̀dọ̀ ni. badir ila li khairati in kunta fata. kèésò owó la ní ẹ mú wá nísìn ẹ jòkó ẹ gbọ́rọ̀ Ọlọ́run la ní ẹ la wí. badir. sáwọn àwọn afá Mubaraku lèyàn máa dá wótòwótò fún. ila li khairati. èwo ló mọ̀ tó gbọ́ tó fi jéèyàn láyé tó fi soríire tọmọtọmọ. badir. ọmọ wa rojọ́ kí wọ́n mọ̀ lẹ́lẹ́jọ́ púpọ̀ ọba ti róúnjẹ báyìí ọmọ sí kùtùkùtù ẹnu jọ̀pọ̀jọ̀pọ̀. ila li khairati in kunta fata. tí ẹ bá ṣe àfáwọn Kéwúgbèmí tí wọ́n wọlé tí ẹ ṣe bàbá wa Kúkú tí wọ́n ń bẹ ń kalẹ̀ àti bàbá wa Khalifa mi ò gbowó kankan. wakina. bọ́ ayakumullahu. àwọn àfáà tí wọ́n tí ó jẹlẹ̀ pé wọ́n ní. kẹ́ ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run. à ń rin Ọlọ́run fún púpọ̀ lọ́rọ̀ tiẹ̀ náà ò fi bọ́ sójú ẹ̀ títí dìsín. ìwọ tí èyí da fótó tó débi tọ́ Ọlọ́run tó ń rojọ́ sọ ti da fún ọ ló ń rojọ́ ṣé eléríire máa ń rojọ́ gan púpọ̀ ni. wakina ayataka. àwọn ẹlẹ́sìn kejì wọ́n dákẹ́ ni wọ́n dákẹ́ wọn ò ní sọ kankan wọ́n ṣe sim. ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó gbọdọ̀ bà wá lẹ́rù ni. wakina ayataka ní kìsọ́ọ̀lì jàlàndùdì. ìyá wa ń wo ọmọ rẹ̀ nílẹ̀ ẹlẹ́ gbogbo ayé ti sá fọ́mọ nítorí ìwà abú tí ń bẹ lọ́wọ́ ọmọ yẹn gbogbo ayé kọ́ọ̀tì ọmọ wọn á tó kú lójú ìyá rẹ̀ ta ló sọ fún wọn pé ọmọ tí wọn náà ń gbẹjọ òun ni ó sìn ọ. àyìnlẹ́lì ìbàdù. ọlọ́njà káì. àyìnlẹ́lì ìbàdù. ẹkún yìí pọ̀ yà wá lọ́dọ̀ Sheikh Alfa gbà nínú ìlú yẹ kó wọn lọ sunkún bá bàbá yìí kó yóò lè sànù. àyìnlẹ́lì ìbàdù. ìyá dọ́dọ̀ bàbá yẹn tó jẹ́ àfàlù ó ní bàbá ẹ gbà mí ẹ dákun ọmọ òun ti kú
ẹ̀yin náà sì mọ̀ wá tí ń bẹ lọ́wọ́ ọmọ náà gbogbo ayé ló sá fún ìrẹ́ ní bá ń wẹ̀ dépò tí wọ́n bá ń sin dépò tí wọ́n bá ń kírun sí i la. أين العباد المخبتون بناسكهم. àfáà náà yarí àfáà lóhun ò lè sin òun ò lè débẹ̀. أين المعاصي والأمان رقدي. nígbà tí ẹkún ìyà yìí pọ̀ dáadáa àfáà wa ní nǹkan ọyọ kan náà ni màá bẹ ṣe sí méjì nsọ́nbi ọmọ rẹ wà. تركوا الحطام. ń bọ̀ wẹ̀ ń sì bọ̀ faṣọ sí i la. تركوا الحطام وانفطاما دونه. àmọ́ pé ń kírun sí i lára kò ṣeé ṣe. طوعا وكرها. torí wọn náà máa pa ọmọ rẹ yìí olórí ibú ọmọ ni. طوعا وكرها في بطون الجدجد. kò séèrè kan rí láyé tó fi kú tó kú yìí gbogbo aburú ni màá ṣe. لكنما. yanni bíbọ̀ àṣírí kan náà lèyí tẹ̀ fẹ́ ṣe yẹn ẹ wá bá ń wẹ̀ ẹ wá bá ń sin. أين العباد. àfa wa tẹ̀lé àfa wẹ̀ ọmọ náà àfa faṣọ sí i la nígbà àfa ṣe bẹ́ẹ̀ tán ó kù ẹni tí wọ́n jọ gbé lọ itẹ́ àfa òtún rẹ̀ nìkankan àfa pé àwọn amúrídìí àfa pé àwọn tí wọ́n kírun lé àwọn láyé àwọn ò lè gbé. أين العباد المخبتون بنسكهم. wọn ò mọ̀ pé lérí ibú nìwọ náà aṣọ rẹ tó ń wọ̀ àti fìlà rẹ àti láwàní rẹ àti ìborùn rẹ wọn ò mọ̀ pé lérí ibú ni ọ́ àmọ́jọ́ tọ́lọ́run ọba fi ọ́ hàn yé pé lérí ibú ni ọ́ àwọn ọmọ rẹ náà mọ̀ sọkúnjọ́ náà. أين الواسي والأمان رقد تركوا الحطام. àbáwá kéwù gbèmí nǹkan ń dàrú lọ́wọ́ àwọn èèyàn nǹkan máa bàjẹ́ gbogbo wa máa kẹ́dùn ẹni tí ń sìn bá wa kẹ́dùn náà ò ní fàgbà kò kàn wá. تركوا الحطام. àdẹ́mọ̀ olórí búùsì ni àdẹ́mọ̀ fúnra rẹ̀ ọlọ́run padà fi hàn ayé pé ṣèkíyù lè hàlàmì ni ọ́. تركوا الحطام. bẹ́ẹ̀ ni. وانفطاما دونه. àfa wa ń wá ẹni tí ó bá wọn gbé ọmọ náà lọ tẹ wọn ò tún rí. طوعا. ibi àfa ti ń dààmú àfa pé táyé ọ̀dáhùn kẹ́hìndé kọ̀ dáhùn àfa pé àwọn èèyàn wọn ọ̀dáhùn ibi àfa ti ń dààmú pé tó jẹ́ lọ sọ fún ìyá yìí ibi tóun lè ṣe é dé lòun ṣe é dé yìí. طوعا. làfa bá pàdé adaranjẹ kan òun da ẹran rẹ̀ bọ̀ ń dẹran bọ̀ ń da màálù ń dẹ ràǹpọ̀pọ̀ nǹkan bá a fa ti rí àfààníà ìwọ adaranjẹ yìí iṣẹ́ ọlọ́run kan délẹ̀ tá a gbọ́dọ̀ pé níṣẹ́ èṣù yóò wù mí kó dákun kájọ bo àṣírí ẹni ó kù yìí a kàn fẹ́ gbé e lọ tẹ́ni èsì tí adaranjẹ ó kọ́kọ́ gbà tí wọ́n débi tó kù wà adaranjẹ ní bísímìlà ó ti yá ńgbà wọ́n débi tó kù wà adaranjẹ ní bàbá adaranjẹ yìí ní ṣé ẹ ti kírun sí i la ntòun kọ́kọ́ wínú ọ làwọn ò kírun sí i la pẹ́ẹ́nì yìí ẹsẹ̀ni táwọn lè kírun sí i la kí ló dé bẹ́ẹ̀ bá wẹ̀ kú tán tó faṣọ sí i la tán kán tó sin Sheikh Ahmad àfi kán kírun sí i la ó ní àfi tí wọ́n bá lè kírun sí i la nìkan ló kù àmọ́ pé òun àáfà ó kírun sí i la òun ò lè kírun sí i la láàrin ìgbà tó wí bẹ́ẹ̀ adaranjẹ yìí ni ẹ bá ń gbókù ẹ jẹ́ kó wọ́n kírun sí i la. tó àwọn kàrí hàn fi bùtú ní jẹ̀díjẹ̀dí. tọ̀yí bù mo fẹ́ ka kíákíá ni o sì mọ̀ pé tọ̀ ó dọ̀pù ń bẹ ta ó sì tún fa kíní náà kò sọ̀rọ̀ dáadáa. ayakumullahu. má bẹ̀rẹ̀ rẹ lọ́fun púpọ̀ o sọ ma bí tá a tún lọ. ayakumullahu. ọdún pé òun rànjú jánásì náà ni kíní wọn kò sọ̀rọ̀ wọ́n ti tó kalẹ̀ bíi pé kíní nu. lakinna al-uratu wal-unfatu. ó yẹ kí n ti dún kí n ti dún kí n ti hàn kí n ti hàn èmi máa wọn ara mi. an-nusaku. aynal ibad.
العباد المخبتون بنسكهم أين المعاصي والأمان الرقاد تركوا الخطام وانفطام عن الدنا طوعا وكرها في بطون الجدجد لكنما العفاة العراة النساك لله العظيم الأمجد صاروا ẹsẹ̀ bẹ́ẹ̀ ti ń pe bàbá wọn inú ti máa bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ ti ń pe bàbá wọn. bí jannati naimi mukhallada. bisiya bilu lùlùwì àwòsàn àfi zabari judi. èmi kọ́ mo sì kó bọ́. ya Rabbi abuli. báwọn bàbá rẹ bí wọ́n ti bí ọ náà wọ́n ti bí ọ. ya Rabbi abuli. bàbá kí ó gbè mí àbí bẹ́ẹ̀ kọ́. ya Rabbi abuli. àwọn tí ó sì bí èmi náà bí wọ́n ti bí mi tí mà ṣe náà ní ṣe yìí tí wọ́n náà ń ṣe òun náà irí bútó ń ṣe òun bá ti bí wọ́n náà nù. ya Rabbi abuli min ladunka rahmatan. àlàáfíì ṣe. fi hazi dunya wa yawmi musaffadi. ẹjọ. badiri ilal khairati in kunta fata. alhalifa Godofuwi. wakina ya tagani khisoli jalandudi. ẹ bá yòbó ànábì mọ́. ainal ibadul mukhbituna binuskim. ainal maasi wal mawani rugadi. àdídùnú. tarakulu tama wa fitoma ni dunai. ẹnu bá di dunu ti blow nísìnyí àwọn ọ̀tá rẹ̀ ó ti máa blow. tó àwọn kàrà àwọn fi butu nílì jẹ́díjẹ́dí. gbogbo ẹ̀ wá ń gúúsì. lákìn nàmàlẹ́ òwà tù. bọ́lá ń bá pè ọ́ ní ògo tó o bá tún rógo mi tó o bá fojú pògo rẹ ògo tiẹ̀ náà yọ padà dèlùbọ́ ni. alẹ́ òun fàtù ànọ́sàkùbílà ìlàzímìlẹ̀ àmújáde. sọ̀rọ̀ bíjànà tí nàìmí mọ̀kànládà. àdídùnú ọlọ́run ò ní fi ọ̀rọ̀ rẹ kò ní fẹ́ kúngbẹ̀yìn ọ̀rọ̀ rẹ. bìsíyà bí lùkùlẹ̀ ọ̀sán àbí sàbàrì júdì. ajé Abdulhafiz. ya Rabbi abuli. adanajẹ ní kó wọn ṣe kiri kó wọn kírun sí i la nígbà tó ń gbọ́ pé ẹlẹ́yìn tí kírun sí i la adanajẹ bá ọba gbókùn síwájú ló bá dá ìrun kí sí i ọmọkùnrin yìí ó dárun kí sí i la ó ti kírun sí i la tán Ọlọ́run ti kírun sí i la tán aya ẹja gbé e lọ tẹ wọn bá gbé e lọ tẹ ǹgbà wọn dé tẹ wọn sìn tán bí wọn ti sìn ó dijọ́ kejì ìjọ́ kẹta oorun tá a fa gbà yóò máa sùn làfa bá ńlá la pé ọmọkùnrin yìí àlìjáná lòun ti ń rí. tarakuru tó ma wọ́n fi tó ma ní dunẹ́. oorun jọ́ kínní oorun jọ́ kejì ọ̀sẹ̀ kan tẹ̀léra àwọn bẹ́ẹ̀ inú àlìjáná ní ti ń rí ìwọ̀n àrí pé tó ń gbádùn sí i lálìjáná. ọ̀sẹ̀ kejì bẹ́ẹ̀ nínú àlìjáná ní ti ń rí. wọ́n kàrẹ̀ hàn án. ń bọ̀ wá dọ̀sẹ̀ kejì làfà wá ní ọkùnrin pò kí ìlérí ibú yìí òun ní ń rí lálìjáná gbogbo ìgbà yìí kí là ṣe kí ló dé. tó ń. ló bá wá bàbá adarajẹ yẹn lọ òun ò sì kírun sí i la ìwà adarajẹ yìí òkúta lọ sí bí ọ̀sẹ̀ méjì sísìn tọ́ dárùn kí sí i la ó ló ti kírun ẹ̀gbọ́n tá adarajẹ wí adarajẹ lọ́wọ́ ọmọ bá ti ń kí òun kàn dúró nì. tó òun ò kírun kankan òun kàn dúró kódà wọ́n kàrẹ̀ hàn. àmọ́ n tó ń wí fún Ọlọ́run ni wípé ìrẹ́ Ọlọ́run òkú tóun tẹ́ kalẹ̀ yìí tóun ọmọ bóun ti fẹ́ ṣe yìí àánú òun ṣe torí mo mọ̀ pé ẹrú rẹ̀ yìí tó bá yẹ pé mi adarànjẹ̀ yìí ló wá bá ọ mọ̀ pé màá ṣe lálejò tó pọ̀ ń fún un lẹ́ràn torí adarànjẹ̀ òun kìí ṣe inú ìlú òun ní ń gbé tẹ́lẹ̀ òun wà ní kò máa rí ń fún un lẹ́ràn ń tọ́jú ẹ̀ ń ṣe dáadáa fún un àmọ́ kìí ṣàlejò tèmi àlejò tìrẹ Ọlọ́run ni tó bá yẹ pé lóòótọ́ làpọ́nlé rẹ̀ ó ga ju gbogbo àpọ́nlé lọ láyé òkú tí mo tẹ́ síwájú yìí pọ́nlé. tóun àwọn kàrẹ̀ hàn. bá ń pọ́nlé Ọlọ́run bá ń pọ́nlé ó ní tóun wínú. àṣé gbólóhùn àtọ̀rẹ́ gbólóhùn ẹni tí kì í báyàn ló jẹ́ tó jẹ́ bàbá Adaranjẹ
tí ì bá yàn nínú jẹ́ téèyàn bá sunkún wọnú ilé rẹ̀ tí èèyàn ó rẹ́rìn jáde àṣegbólóhùn tiẹ̀ nìkan lọ́lọ́run gbọ́. túnìlì. ló sọ òkú yìí ló sọ ọdọ màlìjánná. jẹ́díjẹ́dí. ọyẹ sọ fún mi. lákìnnàmọ́. irun rẹ tó ń kí tó perfect lérí irun yẹn ta ló fún ọ sátífíkẹ́tì pọ́lọ̀ ti gbà. lákìnnàmọ́. nànàbí fi sọ náà ní sinmi àdìsí tí mo kà yìí ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tí ń bẹ ní oró. lákìnnàmọ́. kì í sọ̀rọ̀ eré o bọ́ ọ bá fẹ́ mọ ibi tó wà wá bá mi. alẹ́ òwúrọ̀ tù. kì í ṣe kìtáàbù ràásì. anusaku. ẹ wo bọ́lọ̀ ti ṣàánú rẹ̀ anábì ní kì í ṣe iṣẹ́ yín lọ́lọ́run ó wò lẹ́ẹ̀fi wàlìjánná kì í ṣe erítọ̀ ńlá mọ́lẹ̀ erítọ̀ ńlá mọ́lẹ̀ tẹ́rì rẹ̀ dúdú tìǹtìǹ bẹ́ẹ̀ nù rẹ̀ dúdú ju eré rẹ̀ lọ. anusaku. wọn náà wọn kọ́kọ́ bá mọ́sálásí eléri ibú sì ni ọ. bilayi le azimi le amujadi. ta ló wá lè tọ́ka pé nìkan ni ó wà jẹ́nà nìkan ni ó wọ̀ náà. sọ̀rọ̀ bijannati naimi mukhalada. ẹ ṣe rere láyé ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ bá níbi tọ́lọ́ ti ń sọ̀rọ̀ dáadáa láyé yóò ní innal ladhina amanu wa amilu salihat kanati lahum jannatul firdausi nuzula. àṣebọ̀ ọba lè sin lọ́hùn tó ọba níwàre fùlùfùlù ni. khalidina fiya. khalidina fiya la yabghuna anha hiwala. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي. bọ́ọ̀ bá ń kilẹ̀ lónìí ọmọ tí ó jẹ́ padà síbú fún ọ. walau ji'na bimithlihi madadan. àwọn kìnìún yìí náà wọ́n ti sùn ní. qul innama ana basharun mithlukum yuha ilayya. ó lè máa fún yàn lówó oúnjẹ lónìí kí wọ́n tó ń fún yàn lówó oúnjẹ ń padà dolo sí lọ́la. ẹni tó fún lówó oúnjẹ lónìí kó padà dípò òun ni ó padà máa fún ọ náà lówó oúnjẹ lọ́la. ilahukum ilahun wahidun. ó lè jẹ́ ọ̀gá iléeṣẹ́ kan lónìí tọ́ ọ bá mọ̀ wọn ara rẹ pẹ̀lú bí ọ wà yẹn ọlọ́run lè gbé ọ kó ń bẹ̀ ẹni tí ń ṣí géètì tí ń ṣílẹ̀kùn fún ọ ó lè sọ di ọ̀gá tó ju ọ̀gá tiẹ̀ lọ lọ́la. faman kana yarju liqa rabbihi falyamal amalan salihan. bọ́ ọ bá ń sin lọ́hún tó ń bẹ lọ́hún tó ń kírun tó ń gbààwẹ̀ tó ń ṣe dáadáa jẹ́ kí dáadáa rẹ̀ ó pọ̀ kọ́pọ̀ torí òmẹni tó ṣàdúrà fún òmẹni tí ó ṣàdúrà fún ọ lérí dáadáa tó o bá ṣe fún yàn tó fi nàjà níwájú ọlọ́run. mọ́kànnà. sọ̀lì ya rabbana wa sallimu alama. Allah Allah. huwa lil khaliqi rahmatun wa shifa'u. Allah Allah. sọ̀lì ya rabbana wa sallimu alama. huwa lil khaliqi rahmatun wa shifa'u. Allah. كيف ترقى رقيك الأنبياء يا محمد يا سماء ما طولت يا سماء الله الله لم يساءك في أولاك وقدها الله الله لا سنى منك دونه وسنى اللهم صل على جوبا نبي اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد أجوا المبارك ولو تشي يا واسع الإحسان صل على محمد اللهم صل على محمد يا رسول الله النبي محمد النبي رسول الله يا مصطفى رسول الله رسول الله النبي رسول الله النبي رسول الله رسول الله
Mustafa Rasulallahi ya Toha Rasulallahi ya Mudafiru Rasulallahi ya Muzammilu Rasulallahi ya Mudafiru Rasulallahi Rasulallah Anabi Rasulallahi Muhammadu Rasulullah ya Shugabana Muhammadu Rasulullah ya Shugabana ya Shugabana ya Shugabana ya Shugabana ya Shugabana Baba wa Rasulallahi Anabi Rasulallahi Anabi Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ṣàlò níṣẹ́ ńlá o. Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ níṣẹ́ ńlá. Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ṣàlò níṣẹ́ ńlá o. Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ níṣẹ́ ńlá. Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dáláyìíra. Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ níṣẹ́ ńlá. Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dáláyìíra. Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ níṣẹ́ ńlá. Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dáláyìíra. Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ níṣẹ́ ńlá. Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ níṣẹ́ ńlá. Abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ níṣẹ́ ńlá. Aki baba wa gba Fadilatu Sheikh Abubakri Ọláyínká bàbá ọ̀tẹ́ adamallahu ayatahu. Ẹ dákun ẹ bá wa fún ojú agbo yẹn láyè torí Ọlọ́run. Ẹ dákun ẹ bá wa fún ojú agbo yẹn láyè torí ìtọ́lọ́run. Ẹ bá wa fún ojú agbo yẹn láyè torí Ọlọ́run torí ìtọ́lọ́run. Ẹ bá wa fi ojú agbo yẹn láyè. Gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wọlé nígbà tí bàbá wa bàbá ọ̀tẹ́ tí wọ́n ń ṣe wá sí lọ́wọ́ a ní láǹfààní àti máa dárúkọ ní kọ̀ọ̀kan mọ́. Ẹ dákun torí ìtọ́lọ́hún gbogbo yín pátá. Òháyí rijalal ilmi waddini watuqa salamuni alaykum ya bashiral aimati salamuni alaykum ya bashiral aimati. Bàbá ọ̀tẹ́ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. Àmín. A lọ sí ọ̀dọ̀ bàbá wa gbà